Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was swoop. Have you done? And what we have been able to do today is, while outside, we have been able to sample the drinks to our community in Ife. And also, in the hall also here, we've been able to offer cocktails with our blend origin bitters and origin energy. Everything is clear one. Yes, it's a new origin. You can come back and take another shot. Don't worry about that. No, it's not as if it's better. It's a variant Have you done? Take whatever you to take. Video. Okay, your own also is video. Okay. Are you taking video of it? But you can zoom now. Okay. Cut. So take it from me. Take it from me. Ẹjọ́ nítorí Ọlọ́run ní kété tó ti ṣe lè tán olùdarí wọ́n máa tẹ̀síwájú láti wà Alisa.
Have you take whatever you want to take? Yeah, so you stand up front. Okay, kábíyèsí ni kì í announce Alhaji Musbaudeen BK. Kábíyèsí ni BK fẹ́ sọ̀rọ̀. Okay, please. Kábíyèsí ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì bàbá mi ọ̀tẹ́gbẹ́nilọ́ ọ̀tẹ́gbẹ́nilọ́ sọ́wọ́tà bí ọ̀tọ̀ dúdá ọmọ àlejò ọmọ ọkọ̀ ọmọ àlejò ọmọ ọkọ̀ nítorí bàbá tiwa wọ́n pè wá lọ ọmọ àlejò ọmọ ọkọ̀ bí ike kò wáyé níláyé ọmọ tuntun lórí ìtẹ́ ọmọ lọ́kùnrin tiwa àdúgbò lọ́wọ́ Olúwa wọ́n sáré orí wọn bínú orí kábíyèsí ọ̀kẹ́rẹ́ olùkọ́lá gbogbo orí ilẹ̀ ìgbòho kábíyèsí lẹ́yìn gbogbo èyí lẹ̀ ní sílẹ̀ mẹ́ta. Olúwa Tóyìn Kọ́ládé ìyálẹ́jọ́ ìwọ̀ táwọn kan pè ní ìyálẹ́jọ́ àbábá irúnmọlẹ̀ láàrin àwọn obìnrin tọ́lágbára ọ̀sẹ̀ ọgbà ló ti bàbá ní gbogbo ọgbà ló ti Adéyẹyè nìkan ọ̀dájá ní kí n gbé o bàbá ló ṣe o wọ́n náà wọ́n kò lágbẹ̀ẹ́ ẹnu wọ́n ló ṣe gidigidi lẹ́yìn ìkọ́mọ èyí gbogbo wa pátá àdéhùn àgbẹ̀tẹ̀ kábíyèsí Not now. ọlọ́run ọba rẹ̀ fún ẹ káwá máa dúpẹ́ lọ́wọ́ ọba alẹ́ ní orílẹ̀-èdè wa ẹni tí ọba ti mọ kábíyèsí Adéyẹyè ní ọlọ́run olóṣèlú ọ̀dájá ìlú ọ̀tẹ̀gbọ̀lẹ̀ pápá ní òtútù ó tún pàpà rẹ̀ mọ́ Tóyìn Kọ́ládé ìjẹsà òṣèré onílé òbí òkèkèké lásán bàbá wọn lóde ìgbàjọ wọn bí orí títí wọn sáré kiri lórí Adéyẹyè ní ìtàn bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan mọ́ ọbẹ̀ kan ní ọgbà bẹ́ẹ̀ kábíyèsí olùkọ́ lọ́wọ́ ní o ìṣẹ́jú méjì náà fún mi ti pé o ọ̀yà ẹ̀wà máa bẹ̀rù kú. wọ́n ní wájú kábíyèsí ọ̀nì ọ̀dájá ikú òní kájú wọlé ìwọ ló pọ́jú fún Adérẹ̀mí lé pẹ̀lú àwọn akọni ọmọ bá níbẹ̀. Are you one of them? Why are you not in your uniform? You said you're supposed to have something to identify you. Identify yourself. Àwọn ni onímọ̀lẹ́jà wọn. Àwọn rí ìbéjì wọn ní Ẹ ṣe sùúrù, ẹ jẹ́ káwọn tó wà ní òkúrò lẹ́yìn ó
Thank you.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was swooped.